nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bismillahirrahmanirrahim. Àlàyé ọ̀rọ̀ tí mo ń ṣe bọ̀ wá. Igi ìgbá mi ò ṣàdédé ya dínà àbà. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ látàní ní sòwòrò. Gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ ń dìde àtúnṣe láàrin àwọn àfáà wa tí wọ́n ní èdè àìyedè. Ẹ tún wá ń ṣe ìwádìí lórí ìbanilórúkọjẹ́ tí wọ́n ń ṣe fáwọn àfáà wa. Níbo lọ̀rọ̀ yìí ti ń wá, àwọn wo ní sì ń ṣe. Èmi wá ń jó yé yín wípé iṣẹ́ rí bí kú ilé ò bá pani tó dé olé pani. Kò sẹ́ni tí máa pọ̀n bí ọlọ́mà. Kò sẹ́ni tí máa dì bí ẹni ó lẹ́rù. Òun ló mọ ibi tó yẹ kẹ́rù kọ̀ọ̀kan ó dúró. Kò sẹ́ni tó mọ̀ wá tó ra wa, àwa náà la mọra wa. Mo wá júwe àwọn ẹgbẹ́ ológogoro yẹn fún yín. Ẹ pe ààrẹ wọn, wàláhì bó ṣe rí nìyẹn. Mo ń sọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni o. Ẹ pe ààrẹ àwọn ológogoro yẹn. Àlàyé ọ̀rọ̀ tí mo ń ṣe yìí kó ní kò rí bẹ́ẹ̀. Ẹ pè mí síwájú ẹ̀. Kó ṣàlàyé tiẹ̀ bí ò ṣe rí bẹ́ẹ̀. Kémi wá ṣàlàyé tèmi bó ṣe rí bẹ́ẹ̀. Mo ń gbọ́ tẹ́nìkan ń dún màhúrú wípé àwọn ó gbé Zaki. Ẹ mọ́jọ jẹ́ ti kidnapping. Tó bá jẹ́ tàwọn ọlọ́pàá, so invitation letter ni mo nílò àbí àwọn lọ́yà mi ó attend sáwọn ọlọ́pàá. Tí wọ́n bá nílò mi nílé ẹjọ́ láti wá aṣọ tẹnu mi, àwọn lọ́yà mi ó provide mi fádájọ́. Mi ò parọ́ mọ́yàn, mi ò pààyàn, mi ò rape. Gbogbo àwọn ẹ̀sùn ọ̀daràn tó lè bí ẹ mọ́ jùlẹ̀ o kò pẹ̀ mí àtẹnikán níbọ̀. Irú àǹfààní tẹ́ ló ń jò ní ìyẹn kò sírú ẹ̀ ńlẹ̀ máa. Òdodo ọ̀rọ̀ ni mò ń sọ. Gbogbo wọ́n náà tẹ́ ń ṣe kì yẹn. Àlàyé tí yín ni kẹ́ ẹ ṣe. Irú èyí tẹ́ fi gbé sẹ́kún kàkà kí kó máa bàyàn ló kọjẹ́ kí wọn. Ń pe àfáàlì Fùlání 419. Kò sí ìbú tẹ́ fẹ́ bú èmi yàtọ̀ sí ká ní kùkùté. Ìtumọ̀ kùkùté dẹ̀ ní ẹni tó kúrú, which is true. Èèyàn kúkúrú ni mí lóòótọ́. Yàtọ̀ sí kùkùté. Tó ẹlẹ́kejì ní kẹ́ ẹ rí mi bú mọ́, ẹ lọ bú bàbá mi. Ẹ ń fi orúkọ bàbá mi, ẹ ń tàgé ẹ̀pọ̀ mọ́ tèmi, ẹ fi ń bú mi. Yàtọ̀ sí yẹn, kí ni in tó fà á tẹ́ ẹ fi ń bú? Ẹni wọ́n ba ògo Ìlọrin jẹ́ lọ́nà wo? Nígbà tí ò tún rí tí ó sọ mọ́, ó ní wọ́n bú Àfáà Sanusiu. Ó kọ Àfáà Sanusiu ló ní tíátà. Lọ́nà wo? In which way? N ò rálàyé ẹ̀ sí. Àfi tẹ́ bá fẹ́ sánkú, tẹ́ bá fẹ́ ṣe kinní kan, tó bá fẹ́ jẹ́ tó bá fẹ́ gbọ́mọ ẹ̀sìn ní kíni. Ní kíni. Tí mẹ́ni tẹ́ ń bá pọ̀. Wọ́n tẹ́ ń ṣe yẹn lẹ́ẹ̀ máa ṣe. Èmi ní sì máa tìyín lu wọ́n yẹn. Ẹ ṣàlàyé ẹnu yín bí èmi ti ń ṣe yìí.
ẹgbẹ́ nìkan jáde kó debunk tí mò ń sọ kó sì mẹ́lẹ́rìí ẹ̀ síbẹ̀ ìyìn bá ẹnì kankan ló kọjẹ́ wàláhì tàláhì bíláhì olórí àwọn ológogoro yẹn ní kẹ́ẹ̀pẹ̀ gbogbo ẹnikẹ́ni tán bá gbé jáde pé kó máa bú mi àbí kó máa bà mí ló kọjẹ́ mi ò ní yà sáwọn mi ò mẹ́ni kankan wọn ta ni wọ́n jọ́ tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ mi ò mọ̀ wọ́n ọmọ tí ń bẹ ní Port Harcourt tán pè ní Yínká àbí kí ló kọ ẹ̀ ọmọ ilé aládìẹ ní ìsàlẹ̀ àlùkò gbogbo ohun tó ń sọ ni mò ń gbọ́ but ó wà relevant kò sí tí mo fẹ́ fi ẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá Àfà Saheed Shittu àwọn tó fi síde ètò rẹ̀ ni mo sọ yẹn bàbá wa Amirul Jaysh Sheikh Al-Fulani bàbá Mufti Sheikh Adam tó ìgbà tó dórí Sheikh Al-Fulani ilé mi ẹ́ntà ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó le ṣùgbọ́n mi ò tí fún dáindáin nígbà tó dórí Sheikh Adam ni mo tó fún dáindáin mo fún gáńgbà yẹn mo sọ̀rọ̀ tó le sí ọ̀rọ̀ yẹn dùn gbogbo ìgbà tá wá ń wí ọ̀kan lọmọ náà tí ń àtákì Saheed Shittu wọ́n fún ní àtákì gan ẹni tí ó bá sọ pọ́kàn lọmọ ò ṣe é dáa níjọ́ náà kò ní jẹ́ ní rí gbogbo wa nínú wa ń dùn sí ìgbìyànjú ọ̀kan lọmọ pé ó ṣe ó kárí nígbà tó ṣe ẹ̀yin tẹ́ bá mọ̀rọ̀ gbọ́ ibi tẹ́ ti mọ̀ talẹ́ni tí ń sòdodo nìyẹn kò sásọ̀dùn kankan tí mo fẹ́ sọ tí máa fi wá yọ ẹ́fọ́tì ọ̀kan lọ́mọ kúrò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó gbìyànjú wàláhì tàláhì nípa ká bá Àfà Saheed Shittu fa wàhálà pé bí ó bá já ẹjọ́ já ẹfìmí àti ẹlẹ́ ọ̀kan lọ́mọ nàmbà 1 ní gbogbo wa là ń gbóṣùbà rere fún ó ṣe eré níjọ́ náà kódà aṣọ tó ṣe níjọ́ náà tó dàbóra ni ò já rí tí ń ṣe ní ìsìn láìdá ńlọ́pọ̀lọpọ̀ òfin rí bó ṣe pilẹ̀ Saheed Shittu gbogbo wa mọ̀ ní ọ̀tá tí ń bá wa fa wàhálà láìṣẹ́ ọ̀kan lọ́mọ la wá rí lọ́rẹ̀ẹ́ tí ń bá wa fa wàhálà padà láìsí pa fún lówó aṣọ yẹn ní bẹ lára ọ̀kan lọ́mọ dòní tí fi ń jẹ́ èèyàn rí ọ̀kan lọ́mọ ò dáa mọ́ ó ti bá sẹ́yìn jẹ́ níjọ́ tí sẹ́yìn níyì ó ti ṣe gbogbo ohun tó kù tí ń ṣe ní ìsìn àṣejù ni ẹ sì mọ̀ pé kò sí ń tàṣejù wọ̀ tí ò ní dìnira kò sí ń tàṣejù wọ̀ tí ò ní bàjẹ́ arifku la yadkhulu fi shay'in illa zanahu gbogbo téèyàn bá fi ìfarabalẹ̀ ṣe ikú ọ̀ṣọ́ bá ní ni wala yunza'u fi shay'in illa sha'anahu bẹ́yàn bá ti yọ farabalẹ̀ kún mi kankan yóò kó àyè bá ní gbogbo ìgbà tọ́kan lọ́mọ wá ń bá Saheed Shittu fa wàhálà yìí ni Saheed Shittu jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ aládọ́ṣe tó gúnrégé pẹ̀lú olórí alálàájì tí mo ń sọ yìí olórí alálàájì Ọ̀yọ́ olórí alálàájì wa ni ọ̀rẹ́ ẹ̀ iṣẹ́ tàà Àfà Saheed Shittu ń ṣe ń jọ́nà ń kún olórí alálàájì yẹn lójú débi wípé ó sì bú mọ́ká lásìkò tí Àfà Saheed ń bọ́ bá lọ́rin lásìkò tí ń faṣọ ìmáàmù ya bàbá wa ìmáàmù àgbà rahimahullah lásìkò tí ń bú Àfà Yahya Sheikh Yahya Salati lásìkò tí ń bú Àfà Al-Fulani
tíjà wọn lọ pọ́nlápọ́nlá táàfà Al-Fulani ń fi ọlọ́pàá wá kí tóun náà ń fi ọlọ́pàá wá àfà Al-Fulani kí àsìkò yẹn ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹnjìníà rẹ̀ olórí alálàájì ni kódà wákà tó dáa tó dùn bá yàn ló kọjẹ́ òun ní máa kọ́ àfà Saheed Shittu ní tí bàbá yẹn fi sẹ̀mínà nìyẹn tá bá ti yọ ọ̀kan yẹn kún bẹ́ èèyàn dáadáa ni wọ́n sinmi tá bá ní kí n ròyìn wọn máa fi dáadáa ròyìn wọn ṣùgbọ́n ní tá fi dáadáa ròyìn tó bá bí ó bá kù sínà kí n yóò sọ fún pé bàbá bíbí ọ̀rọ̀ kù síbẹ̀ ó sì yẹ kẹ́ gbà wọlé ni kí ló mú yín ṣọ̀rẹ́ pẹ̀lú ẹni tí ń ba àwọn àfáà tiwa àwọn bàbá wa ló kọjẹ́ tó pọ̀ débi tẹ́ fi wá ń rán ní Mẹ́kà tẹ́ ń rán ní Umura àsìrin tó jọ́rọ̀ olè nìyẹn o ibi táwa àtàwọn ẹgbẹ́ ológógóró yìí ò sì ti gbá táà ti gbọ́ra wa yí mẹ́nà nìyẹn how come inú olórí alálàájì dùn ó tún fàáfà ní Umura àfà padà dìbọ́nkẹ̀ pé half Umura half hajj ní ìyẹn ò kàn wá ó fún ọ lẹ́bùn lórí iṣẹ́ tó ń ṣe ó sì jẹ́ nǹkan tó bà wá nú jẹ́ torí olórí alálàájì yìí tó bá rí gbogbo àwọn àfáà wa yóò ṣàpọ́nlé wọn yóò bó di microphone mú Ìlọrin ìlú gbogbo wa ni ìlú àwọn àfáà wa ni Ìlọrin náà làáfáà gbogbo wa nílẹ̀ Yorùbá ó yìn wá ó sì ń sponsor ẹni tí ń bà wá ló kọjẹ́ àjọsọ yẹn pọ̀ débi pé ó tó gbà sílé nígbàtà ń bú Amirul Jaysh inú ilé olórí alálàájì ìní wọ́n wà ìgbàtà ń bú Sheikh Al-Fulani ìgbà tí wọ́n ń bú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pẹ́ àgbàtà ń bọ́ bà lọ́rin inú ilé olórí alálàájì yìí ni wọ́n wà tí ọ̀kan lọmọ sì ń bá wọn fa ìyálàyà wàhálà ìjọ náà wàhálà yẹn pọ̀ gan ni mo fi ọ̀kan lọmọ ṣe rí o aṣọ tó sì dàbòrá ń jọ náà táwọn fi ń wò lẹ́yìn èèyàn rí pé àkódà ó bá wa àtàkì wọn dáadáa aṣọ yẹn náà ojú yẹn náà la fi ń wò ó dò ní tí ò jẹ́ kí gbogbo aburú tí ń ṣe nísìn ó hàn sẹ́nì kankan pòun ní bẹ́sàlẹ̀ ọ̀rọ̀ náà ìwà tá àfà Saheed Shittu wú ń jọ náà àtàṣọ tó dàbòrá ń jọ náà ń lọ́pọ̀lọpọ̀ fi ń wò ó títí dòní ìpèsè Saheed àkíṣẹ́ ní rí olórí ibúnijé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló wá dájà alẹ́ tó pọ̀ tó yìí ọkọlọmọ sí èrè àti sọ wàláì ọkọlọmọ sí dáadáa wàláì ọkọlọmọ sí dáadáa wàláì kí ló wá dá fìtínà lẹ́ tó pọ̀ tó yìí àfà Al-Fulani wọ́n ti fi ọlọ́pàá mú Saheed Shittu nítorí ìbanilórúkọjẹ́ tó ṣe fún wọn tó sì jẹ́ dùn ọkàn fún wọn ìnígbà àfi kí n gbé ọ àfà Al-Fulani ti wá fi ọlọ́pàá gbé wọ́n sì ti chájì ọ̀rọ̀ yẹn sí kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ti wá àfẹ́ ti àfà Saheed Shittu débi wípé kò lè wọ Nàìjíríà bó ti wù ú má ó ti di kó máa sọ́lẹ̀ tí bá ń rìn tìfura kó máa wẹ̀yìn ó ti dà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn lágbára gan àfà Saheed Shittu náà wá ronú lọ́dọ̀ tiẹ̀ náà wípé kí ni ó lè tó wílé àwọn wà lè wọ Nàìjíríà má ní ìlú tán ti bí wọn ọgbọ́n wo ló náà fẹ́ dá ọgbọ́n tó wọn ò bá dá ni wípé ẹ jẹ́ kóun náà fọlọ́pàá gbé Al-Fulani kó sì chájì ọ̀rọ̀ ẹ̀ sí kóòtù òun náà wá chájì ọ̀rọ̀ àfà Al-Fulani sí kóòtù
bench warrant tá àfáàlì Fúlàní gbé lé òun lórí tí ò fi lè rìn bó ṣe wù ú, òun náà wá gbé lé àfáàlì Fúlàní lórí. But ọ̀nà wo ni àfá Saheed Shittu gbà rí bench warrant gbé lé àfáàlì Fúlàní lórí láì sí pé àfáàlì Fúlàní ò jalè náà, kò jalè, kò rape, kò sí nǹkankan. Bóò ni bench warrant ṣe dọ́pọ̀lọ́ ẹ̀, bóò ló ṣe dórí ẹ̀? Olórí ológogoro yìí ló jẹ́ kí bench warrant tí ó dórí àfáàlì Fúlàní o. Àfá Saheed Shittu ò bá ti rí bench warrant gbà, olórí ológogoro yìí ló wà nísàlẹ̀ bí wọ́n ṣe rí bench warrant gbà. Ó sì wà nínú ẹjọ́ tí àfáàlì Fúlàní rò níwájú máa nígbà tí olórí ológogoro yìí lọ lébẹ̀lì ó kọ gbogbo wa fún máa fáwọn àgbààgbà lọrin. Gbàtà débẹ̀ wàláhì inú àwa dùn kúrò níbẹ̀, inú wọn bàjẹ́ kúrò níbẹ̀ ni. Báwo lọ̀rọ̀ náà tún ṣe wá rí? Ẹ tó pàdé mi fún ẹ́písòdì mi láàárọ̀ ọ̀la. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.